lẹ́yìn tí ọlọ́run ọba tó kó ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ lọ́wọ́ kú òjijì, ọlọ́run mà tún ti kó igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Alhaji Kashim Shettima mà ti kóun náà yọ lọ́wọ́ kú òjijì, tó sì jẹ́ pé bí kì í bá ṣe wípé wọ́n tètè rí àṣírí náà, ọ̀tọ̀ ni ìròyìn tí a bá máa gbé jáde lásìkò yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ní inú ọ̀sẹ̀ tá a wáyé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún tá a wáyé the 6th of May 2024, ẹni Shettima ló máa fẹ́ lọ ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìpàdé pàtàkì tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé láàrin àwọn ilẹ̀ Áfíríkà, ìyẹn àwọn orílẹ̀-èdè tó wà ní Áfíríkà àti orílẹ̀-èdè United States of America ní ìlú Dallas ní Amẹ́ríkà lọ́hùn-ún. Ṣùgbọ́n bí Kashim Shettima bó ṣe di gbogbo ẹrù ẹ̀ tó kó báàgì ẹ̀ tó ti dágbére fún ìyàwó àtàwọn ọmọ tó sì fẹ́ kó sínú ọkọ̀ òfurufú ìyẹn private jet tó fẹ́ gbé lọ, ni wọ́n máa rí àṣírí pé ọkọ̀ òfurufú náà ó ti ní ìyọnu o, àti pé ká ní Shettima tó lọ wọ̀ ni kò lè ju bí 20 ìṣẹ́jú sí 30 ìṣẹ́jú tí aeroplane náà bá ti wà lókè òfurufú tí yóò fi jábọ́ lulẹ̀. Èyí ló máa jẹ́ kí wọ́n kéde pé Kashim Shettima kò ní lè lọ sí ìlú Dallas ní orílẹ̀-èdè United States of America láti ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì kéde pé mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ọ̀gbẹ́ni Yusuf Tuga ni yóò lọ ṣojú Shettima níbi ìpàdé àpérò náà. Ṣá ọ̀pọ̀ àwọn èèyàn ló ń kí Shettima kú oríire tọ́lọ́run kò yọ lọ́wọ́ kú òjijì. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé kóun àti Tinubu kan fura kan ṣọ́ra o lórí àwọn ọkọ̀ òfurufú tí yóò máa gbé wọn káàkiri àgbáyé, nítorí pé ká ní wọn kì í yẹ̀wò dáadáa ni òkè tí wọ́n bá ti ń fò lórí òfurufú ni aeroplane wọn kò bá ti já dànù. Ẹ rántí pé lọ́sẹ̀ méjì sẹ́yìn lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ kúrò lórílẹ̀-èdè Netherlands tó ti lọ fún ìpàdé pàtàkì kó máa lọ sí ìlú Riyadh lórílẹ̀-èdè Saudi Arabia, ìní àṣírí tú pé aeroplane tó fẹ́ gbé ẹ́ńjìnì rẹ̀ kò dáa, tó sì jẹ́ pé ká ní wọn ò tètè rí ni ààrẹ ò lè tí ì wá ju ìṣẹ́jú mẹ́wàá lọ lórí òfurufú tí aeroplane yẹn yóò fi já dànù, èyí tí yóò fi ẹ̀mí ẹ̀ ṣòfò, tó sì jẹ́ pé báwọn èèyàn ṣe ń kí Tinubu kú oríire, ìlànà tó ti ń kí Kashim Shettima igbákejì ẹ̀ náà kú oríire lásìkò yìí.